alhamdulillah rabbil alamin, salatu wassalam ala rasulillah. Lórí ọ̀rọ̀ ya Allah ya Yasir. So I've received a lot of messages. So people are living another meaning. So which we all know that it has another meaning. So which means to work hard to, you provide for your family in a halal way. So nobody dispute that. But we all know what is being used for in Yoruba land. Now, Allah ya Yasir meaning pé déyàn máa ń ṣe ya Allah kó máa tẹpá mọ́ṣẹ́ gbogbo àmọ̀ yẹn náà. Àmọ́ a rí pé lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n pè nǹkan ní siyaqul kalam, bọ́rọ̀ ṣe ń bọ̀ ibi tọ́rọ̀ ń lọ. A rí pé gbà táwọn ń ṣàlàyé a ní àwọn gbólóhùn kan wà ya Allah ya Yasir, àràgbélayé, ayé gbẹgẹ́, ayé ṣe kinní kan. So ya Allah ya Yasir látẹnu àfọ oníjàlábí ẹbọ ló ń sọ fún yẹn. So ya Allah ya Yasir lọ́dọ̀ àwọn tó yẹ pé oògùn làwọn máa ṣe, wọn yìí ṣiṣẹ́ wọn níṣẹ́ wọn lábọ̀, ẹbọ ní sọ fún yẹn. Àwa náà lọ lè kéwú, àkàwé, a sì ń ṣiṣẹ́. So àáfàá kankan ò gbọdọ̀ jókòó, a sì ń kọ́ mọ́ ń kéwú pàápàá. So ìwọ kan gbọdọ̀ jókòó pé àáfàá ni wọ́n, àáfàá náà ń ṣe ń lé yín. So kí wọ́n wá mú iṣẹ́ babaláwo mọ́ kó dẹ̀ máa pè yẹn náà níṣẹ́ àáfàá. Ẹ̀rí so ya Allah ya Yasir tó wáyé pé tí wọ́n bá kọ́kọ́ ń sọ nísìn lásìkò tá a wà yìí o, tí wọ́n bá ń sọ gbólóhùn yẹn, ní tí ó kọ́kọ́ wá sí làákàyè ni pé ya Allah kò sì mú ọṣẹ àti ẹbu kó mú mọ́. Then lẹ́yìn tá a ti clear yẹn, so ya Allah ya Yasir tẹ́lẹ̀bọ òun là ń sọ tá a gbọ́dọ̀ débẹ̀, kò sẹ́ni tó ní o má ṣiṣẹ́, kó o ṣiṣẹ́ náà ló fi jẹ̀jẹ̀ àláàlí. Ẹ̀yin àfàgbàlẹ̀ Yorùbá ẹ mọ̀ kú àbòsí, ẹ kú àbòsí, ẹ kú ẹ̀tàn. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹni ń pọ́n, àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò kẹtàn sáré. Wọ́n lè wá ń jáde nísìn, àwọn ọmọ yìí ó wọ́n ti ń sáré àsájò, irú eré tá a ní sákọ yẹn, ọmọ tó pààyàn Mr. Alápàtà tí wọ́n mú yìí, ǹjẹ́ ẹ rí ibi tó ti ń jàsìjẹ yìí, oní jàsìjẹ títí ó ń nawọ́ yìí, ó ń ṣe lọ́wọ́n ọba àlékè ọlá, ó dẹ̀ tún ṣe fàárí. Ilé ike tó ti jáde ò rí ń gbà yẹn, àwọn ọ̀rẹ́ ò rí ń gbà yẹn, àwọn àfáàrí ò rí ń gbà yẹn, kan ṣe fídíò kan ní ta kọ́kọ́ yìí nígbà tó pààyàn talẹ̀ tó jáde. Ṣèbí ń ṣàwọn oògùn ńláńlá yín fògùn ṣe fàárí, ẹ jáde ẹ dí lọ́wọ́ mú, gbogbo ẹ̀yin ilé ike tẹ̀ ń produce àwọn ọmọ síta, ẹ bẹ̀rù dọ́tọ́lọ́run obìnrin léèrè. Ó ń di àṣejẹ, ó tún post ẹ̀ online, ó ṣe fídíò, ẹ wo júlà yẹn, ẹ wo audacity yẹn. Ní tí ò tó bẹ́ẹ̀, tí àwọn kìíní ò tó bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ lánàá. Ẹ̀yin bàbá yìí náà lẹ́ ń fún wọn ṣe aburú yìí, tó fi jẹ́ kí mo ní tán bá fa gbùrùgbùrù afagbó. Can you imagine? Ó gbé àṣejẹ síwájú, ó dẹ̀ tún ṣe báyìí pẹ̀lú full confidence. Ààrí post ààrí fídíò kankan látọ̀dọ̀ àwọn àfáà rẹ̀ ní táwọn kọ́ lé kí ó kọ́ yìí, ẹ̀ ń jẹ́ ó yí epo tí ń dà àfáà nìyẹn. Ó wá upgrade síbi kó gé orí, ẹsẹ̀ wàá mọ̀ pàdán wò báyìí. Àfáà ní àrọ́ tahta ramadi wà mídọ̀ náà rìn. Ó ní mo rí eérú kan nígbà tá a ti paná tán, táwọn bàbá wa ń ṣàdúrà lánàá pé Ọlọ́run bá ní paná adẹ́bọ rẹ́, iná adẹ́bọ wá kú, ó wá dibi pé wá ku ògùn náà kékeré kan tó ń wà láàrin eérú yẹn, à ń rí báyìí, àwa ń bẹ̀rù pé ògùn náà tẹ̀ pa yìí yóò padà dínà o. Ẹ̀rí táwọn òjọ̀gbọ́n ò bá dìde, tẹ̀yìn àfáà lè kéwọ̀ ẹ̀yin bàbá tẹ́ ẹ̀ bá dìde, ní tí wọ́n padà fi máa kóná yẹn yóò máa di agbárí àwọn èèyàn àtòkú èèyàn, òun náà ti ń padà fi kóná ẹbọ tẹ́ ní táwọn tàná ń ṣàdúrà kan parẹ́ yìí. Lẹ́yìn Ràmọ́nì nìkan kan òun làṣírí ẹ̀ tú ni o, àwọn àfáà gérí ṣọṣẹ́ pọ̀ láyé o, lórúkọ jálàbí náà ni o. Ẹ má àfáà súnnà tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ wárí o. Torí ẹni àwọn olóńdà náà rú kìnnìkẹ́ kò àfáà súnnà ò dà lóru. Ta ní gba pátá di àwọn obìnrin olóbìn, ta ní dẹrù ẹgbẹ́ fún wọn, ta ní mú wọn lọ wẹ̀wí odò. Ṣebí kan náà lélẹ́yìn nísìn. Ta bá ń sọ pé ẹ̀yin bàbá wa Zumura, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín, ọwọ́ tẹ́ ẹ fi má wa ń gbà yẹn kọ́ lélẹ́yìí o. Àwọn ọmọ yìí ti mú nǹkan míì mọ́ o, kéwú tẹ́ ẹ kọ́ wọn kọ́ yìí. Ọlọ́run bá ní kákàndé sálámì, kéwú wọn lákè ṣoríire, ẹ̀mí gígùn fàjàgbé àmọ̀dá, àjàgbé àdèbẹ́ tún bẹ́ ṣe. Ọlọ́run bá wa ṣe dáadáa fún bàbá Alámúnigun. Bàbá, àwọn ọmọ yìí fẹ́ dojú gbìyànjú tẹ́ ẹ ti ń ṣe láì mọye ọdún, Ọlọ́run má jẹ́ wọn dojú ẹ̀ bolẹ̀ o. À ń lọ kóna àwọn àfáà wa kọ́ ni wàhálà, à ń fowó kóna wọn kọ́ ni wàhálà, àmọ́ ẹ jẹ́ á máa béèrè pé iṣẹ́ wo ló ń ṣe.
ọmọ sùmùrà mélòó ọmọ mélòó náà mú wálé kí o sùmùrà ṣe bẹ́yìn bàbá wa lánàá ẹ fi ṣe ìbádà ni ẹ dà wá mọ́mọ́ tọ́ gbogbo owó tó yẹ kẹ́yìn fi ṣàǹfààní kẹ́yìn fi kọ́lé àwa lẹ fi ń kọ́ nígbà yẹn ẹnìkan kan ò sì gbọ́dọ̀ wá àfi kẹ́ mọ́ bí pé èwo ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí sáwọn òbí tó wá mú tọrọkọ́bọ̀ tán mú ọmọ wálé kéwú ibẹ̀ náà ti ń rí 3 million láti mọ wá kónà ó ti mọ wá flaunt ẹ̀ ń ta àlùbáríkà yàtọ̀ sí kéèyàn ó ṣe 419 o àlùbáríkà yàtọ̀ sí kéèyàn ó di agérí ṣọṣẹ́ ní gbogbo wọn tí wọ́n ń fowó kùnà àwọn àfa àwọn yìí náà ni èyí tó wò tí ẹ bá wá jẹ́ halali ìlànà mùsùlùmí ká mọ flaunt owó kiri báyìí à ń bèlè ẹ wá jẹ́ agbéyẹn sẹ́gbẹ̀ẹ́ ṣèlú kan rè ẹ gbọ́rọ̀. ẹ kúrò lẹ kí lorúkọ tí ẹ bá mi sọ sókè. Abdulrasheed Ọlárẹ̀wájú kí ni tó ṣẹlẹ̀. wọ́n bá báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ bólẹ̀ ti rí báwo ló dẹ̀ ṣe jẹ́. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kan tà fún mi rí. ẹ ti máa dàrú ẹ̀ tẹ́lẹ̀ àbí. ibo lẹ gbé orí tẹ wá jó yẹn sí. ibi náà ló wà. kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ lò fún bíbò àṣírí. bíbò àṣírí. ta ló bẹ̀ yín níṣẹ́ bíbò àṣírí yẹn. mo fẹ́ lò fúnra mi. ẹ̀yin lẹ fẹ́ fi ṣe fúnra yín ṣé babaláwo lẹ̀yin. àfáàní yín ẹ wá fẹ́ jóògùn yẹn fúnra yín. ìyàwó yín àtọmọ yín kọ́ kí ló tẹ́ ẹ lò àwọn yẹn ṣé wọ́n láwọn yẹn ò ní jẹ́ ni àfà kí ló tẹ́ ẹ lò ọmọ yín tàbí ìyàwó yín èló lẹ ra orí yìí lọ́wọ́ wọn owó ta lè ṣe ra gangan ẹ dá orúkọ ẹ. àfa lòun náà ó ra orí ọmọ èdè èèyàn 35,000 naira ẹjọ́ èlò lórí màálù ládùúgbò tí yín sìn orí ọmọ èdè èèyàn 35,000 naira a'udhu billah torí kíni torí òṣòlẹ̀ torí ọṣẹ ó ti gún mọ́ṣẹ yóò wá wé ọṣẹ yẹn yóò sì wá kírun fẹ́yìn jàmá Mufassiru wọ́n bá orí èèyàn lọ́wọ́ tiẹ̀ náà àìwá mọ iye bẹ́ẹ̀ ìkan náà rí àfa lòun náà òun náà gé orí. mo ra orí ènìyàn. èló lẹ rà. 20,000. kí lẹ fẹ́ fi ṣe. mo fẹ́ lò. fún kí ni. fún nǹkan àánú. kí ni jẹ́ nǹkan àánú ẹ ṣàlàyé ẹ̀. nǹkan kọ́nà lè ṣiṣá. lọ́wọ́ Masuru. ẹni ló mú ẹnìkan á fún mi bí ọ̀rẹ́ rẹ̀ wọn la wá lápá látàrí rẹ̀ fún àfa. ìyẹn là ń pè ní àyàsẹ̀ tọ̀dọ̀ wọn ẹbọ nìyẹn ẹ̀yin àgbà àfà ẹ má dákẹ́ o ẹ má dákẹ́ ẹ má jẹ́ àwùjọ ń bàjẹ́ àwọn èèyàn ń gbé ẹbọ wọnú ẹ̀sìn ń wòran ẹ wòran níjọ́ tí Jákmọ́lù nílọrin nínú Ìlọrin wa ń bẹ̀ yẹn náà ni ló sọ pé kò sẹ́ni tó ga láyé tàjẹ́ ó lànà fún tó bá ti mọ bó ṣe máa wọlé tọ̀ wọ́n ń mọ yí ẹnu owó yí ẹnu ọlá lágbo mólùdí gbogbo yín dákẹ́ ẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn nígbà tóun tọ̀hún náà gbé láwà ní sórí tí ń sọ pé ifá wà ọ̀pẹ̀lẹ́ wà nígbà tó wà láàrin àwọn onífá yìí tí wọ́n ń tẹ gbogbo ayé lọ́rùn kiri yẹn ẹ̀ sọ̀rọ̀ ńgbà náà nígbà tó didi Mufasiru ńlọrin tí ń pọ̀fọ̀ Akíngbàlú kíníkan gbàlú ẹ̀ sọ̀rọ̀ ńgbà náà nígbà tí bàbá tọ̀hún ẹni tó bá dé èèyàn ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ èèyàn náà ẹ kọ̀yìn sọ́lọ́hun tẹ́ bá fẹ́ wáyé kò sẹ́ni tó jáde sọ̀rọ̀ ẹ̀ ń hélì ẹ̀ náà ni ẹ tún gbé oyè ẹ̀sìn ńlá ẹ tún gbé ìwọ lọ́rùn àwọn ń béèrè pé bo ni wàhálà ti ń ṣẹlẹ̀ ìgbà ta ló bá wa dé bíi àwọn ogún màpáwà láti fà á amúkun ẹrù ẹwọ òkèlè ń wọ ẹwò sàlẹ̀ nígbà táwọn ọ̀dọ́ ń fi fáàrí tó ń fi ẹbọ ṣe fáàrí you kept quiet you didn't say anything. You didn't let people know that this is not Islam. This is not what we taught them in our madrasa. Let people know that. If you can actually debunk all these lies and atrocities being committed under the name of Al-Fas, if you can come out, just make a short video. Let people know that this is not what they are being taught. They are not representing your madrasa. They are not representing your town. They are not representing the state. So having done that, nobody will come for you. Nobody is going to put the blame on you. But having failed your responsibility, having kept quiet to talk about these immoralities, these frivolities, these shenanigans, I think that's why people are coming to launch attack on you. Ẹ jọ̀ọ́, Islam kígbàjarè. Àtàwọn aburú ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ làwọn àfáà tí ń bá àwọn èèyàn borí. Ìkan náà tún rèé, tóbìnrin yẹn ń tú àṣírí. Àfa àmì Ọlọ́run àbí kí ló pe rẹ̀ fọ́tò ẹnìyẹn mo ní láti blọ́ ojú ọmọbìnrin yẹn tiẹ̀
tá a fa ó ń pidán ó sọ omi dẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ó wá bọ́ sí òhò ó fẹ́ bá sùn. room tí mo wà àti something like that ṣá wọ́n ṣáà ní pé kí n ṣèkì omi yẹn wọ́n ní kí n máa ṣèkì omi yẹn kí n ṣèkì omi yẹn ìgbà tí mo ṣèkì omi yẹn mo ṣáà rí i pé nǹkan kan ṣáà omi yẹn ṣáà change colour ṣá mo ṣe ni wá ní nísìn pé àwọn máa bá mi lájọṣepọ̀ pé táwọn bá ti bá mi lájọṣepọ̀ pé gbogbo nǹkan tó wà ní ara mi pé ó máa jáde sílẹ̀ àjọṣepọ̀ kẹ̀ wọ́n á ní but before that káwọn tó bá mi lájọṣepọ̀ yẹn pé máa send 70,000 fún wọn pé àwọn máa pe èèyàn kan nílọrin pé ó máa bá wọn ra àwọn nǹkan kan pé wọ́n máa sáré ṣe nǹkan kan ní Ìlọrin pé wọ́n dẹ̀ ti mọ orúkọ ìyá mi pé wọ́n ti máa fún wọn lórúkọ ìyá mi normal pé tẹ́lẹ̀ èrú ṣáà ń bá wọn pé kí ni mi ṣáà mọ̀ mi ṣáà ní òkè pé mi ò ní 70,000 naira pé bọ̀ mo ní 50,000 o bọ̀ mo sọ pé mi ì lè gbà kí wọ́n bá mi lájọṣepọ̀ wọ́n á ní pé kí n ṣáà ní sùúrù pé kí n kọ́kọ́ no wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó ná wọ́n ti kọ́kọ́ ní kí n ṣe owó yẹn ná before kan tó sọ pé ọ̀rọ̀ ìbálàjọṣepọ̀ ìgbà tí mo bọ́ṣọ wọ́n á ní pé bí àwọn ṣe kinní yẹn pé màá ṣe owó yẹn pé wọ́n á bá mi ra pẹ́pẹ́yẹ kinní kan lóríṣiríṣi pé àwọn bá mi ra kinní yẹn so má sọ wípé pé mi ò ní 70,000 pé but mo lè afford 50,000 so mo lè ṣe transfer yẹn tán. This affair, you see my breast, you see everything. I just did naked though, guy. Where your evidence? They talk the person name. You see, they ask me everything. She mama so quick ni. More evidence you are. I get video where beside I do for their fast self when I did you. The evidence there. I'm not coming here to say try. Wọ́n bá ṣe kankan kí náà fẹ́ bá ṣe tó fi ní láti hó lẹ̀ bí ẹ̀kọ́ ó sì tún fẹ́ bá sùn. Àìwá mọ iye àwọn obìnrin tí wọ́n lè jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ lórúkọ jálàbí lórúkọ ẹgbẹ́. So he can call person. He put the phone for speaker. He put the phone for speaker. He got to say hello. Wàá bá mi lọ ọjà alẹ́ because their father say na Ìlọrin dey stay. Wọ́n sọ pé hello wàá bá mi lọ ọjà alẹ́. Wàá bá mi ra pẹ́pẹ́yẹ. Wàá bá mi ra obì. Wàá bá mi ra. He just measure that thing. Measure like that. Say make I see say that 50,000 wey me in collect for my hands now. Say the money no fit reach am. Say but as he don't see say that my friend say he won't kill me so say I no want make I die so be say I still get full sure say he go help me had 20,000 say anytime where I get the money you know say this man they talk talk say whether he wants scam me or like something like that he they mention my papa name he they mention my mama name he they talk things where be say it they real for my life so me I on my mind that is say this man is a man of God, true. As I can't send the money finish, and so this man come to say, before I wear my clothes, say, he won't knock me. Say, if he don't knock me, say all the thing where my friend put for my body, say everything go just clear. Don't go out. That night again, he gonna come and say he won't pray one prayer. Say he won't pray one prayer. Say, I just look for any how to send money. Say make I go look for any how. Make I just send money. Say he won't use the money. Say make I find 100 naira notes, new notes like they are 120 something. As that man they tell me all those things. I can't think say I be this man has scam. But even if to say the man has scam, even to say the man has scam, you know, the man no knock me, nothing. The man no knock me. We don't have anything like that. No kind of deliverance where I go find reach, make I open leg, make one person will get juju, make it a sleep we ever do. And I told him that is the last thing I will ever do because he took money from me. Ẹja dìde sí kinní o. Ẹja dìde ẹnìkankan kì í ṣọ̀tá yín. Ẹ má jọ̀tá Islam. Ẹ sì lanu sọ̀rọ̀. Kẹ́ fún Islam ní priority ẹ̀. Kẹ́ fún Islam ní iye. Kẹ́ iṣẹ́ àwọn bàbá àtàná lè yọ. Kò sí bàbá àtàná tí ń gé ṣọṣẹ́ o. Kò dẹ̀ sí bàbá àtàná tó jẹ́gbẹ̀jì ológun ká. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.